ẹ dákun ẹ sọ fún mi ọmọ àfáà wo ni ó pè ṣe Ádámù yẹ sábà wọn àtọ́ dákun àfáà rẹ̀ ó fún sú àfáà rẹ̀ ní kò yẹ̀yẹ́ àfáà rẹ̀ ìwọ àti wá yẹ̀yẹ́ rẹ̀ á ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ̀ á ṣe yẹ̀yẹ́ ilé kéwù rẹ̀ kọ́lọ̀ wò ní bí ọ yóò máa hàn lára rẹ̀ bọ́ ọba máa kéwù gbogbo tó bá wò lè mà yóò máa hàn lára rẹ̀ wípé ègún kan bẹ lérí rẹ̀ ẹni tí ń balẹ̀ jẹ́ àwọn ọmọ rẹ̀ fi ń ṣe fáàrí èéṣe tí ọmọ kéwù àfáà rẹ̀ ò ní bàbá rẹ̀ ṣe fáàrí. Àwa proud pẹ̀lú Sheikh Adam kìí ṣe mímọ̀ ṣe Ádámù lọ́lọ́run fi ní kọ́rọ̀ òun orí bó ti rí wàláhì mímọ̀ àwakọ́ àníyàn wọn pẹ̀lú àwọn ẹni ìṣáájú ni bàbá ọ̀tẹ̀ ojú àwọn tí wọ́n lọ ọ̀tẹ̀ mọ́lẹ̀ kò fẹ́ ra wọn yílẹ̀ kò fojú wọn gbolẹ̀ kò lóun fẹ́ padáwúlà àwọn àfáà tí wọ́n ti ṣáájú rẹ̀ kó wọ́n dàrú tòun nìkan bàbá gbé dáwúlà àwọn sábẹ́ gbogbo àwọn àfáà lọrin àtà gbogbo àwọn àfáà yé Mọ̀lánà Sheikh Adam wọ́n ṣe Labahatul Balluri fi mashairi ulama'i Ìlọrin bàbá tún ṣe Nasimu Sọba fi akhbaril Islam wa ulama'i biladi Yorùbá bàbá tún wá ṣe al-Islamu fi Nàìjíríà bàbá kọ́kọ́ gbé láti Ìlọrin náà ó ka àwọn ọba ó sì ka àwọn àfáà nígbà ó ka wọn bàbá ní kò tó àwọn albarka táwọn jẹun tó bàbá tó fò sílẹ̀ Yorùbá bàbá wá dákọ̀ gbogbo àwọn àfáà kò sí ìlú tí bàbá òde ní gbogbo ilẹ̀ Yorùbá àbí ìlú kan bẹ tí wọn ò dé bẹ́ẹ̀ bàbá wá dákọ̀ karama tí ń bẹ fáwọn àfáà kọ̀ọ̀kan ìwọ àfáà tó ń bẹ lónìí tó lónìí lọ́wọ́ ìjọ ọ̀fọ̀ láfáwọn tàná ó lè dàbí ẹ̀ bàbá ó lè dàbí Sheikh Adam kò sí ní tó lè gbé kalẹ̀ láyé tó lè dàbí wọn tọ́ra níyàn rẹ̀ ò rí bí ti wọn. Náà bàbá wa kú mbẹ bàbá tó wá sí al-Islamu fi Nàìjíríà wà Sheikh Usman bin Fodio Al-Fulani Islamu fi Nàìjíríà gbogbo ayé ni wọ́n ti ń kà á ṣé Usman bin Fodio kò dé Mákàrí kò lọ Mákàrí ṣé Ádámù ló jẹ́ wọ́n dá a mà wípé ìkànnì ọmọ Haúsá ní ṣé Usman bin Fodio lẹ́yìn bó ti yanjú ìlú rẹ̀ tó ti ń jẹ́ lọ́rin ọwọ́ anájú ilẹ̀ Yorùbá tán ó tún wá yanjú tí ń jẹ́ Nàìjíríà ó ti yé báwọn ọ́fíìsẹ́ Usman bin Fodio ọ́fíìsì òdìdí tíra òun ni wọ́n ń kà gbogbo àgbáńlá ayé tán bá fẹ́ mọ ìtàn bí Ìsìlámù ṣe délẹ̀ Yorùbá ní gbogbo ayé lónìí tíra Sheikh Adam lẹ́lọ́lẹ̀ bọ́ ọba gọ́ọ̀bù rẹ̀ òun náà lọ́ba ń bẹ̀. Bàbá wa ṣe bẹ́ẹ̀ èyí ń túmọ̀ wípé bàbá yẹn fi ọlá fáwọn àtàná ẹ̀yin tó ní òsè ní dá ọlá padà fóun gbogbo ẹni tí ó bá dá ọlá padà fún Sheikh Adam tó bá lóun fi ojú ọlá Sheikh Adam gúnlẹ̀ yóò hùn. àròbùtò yẹn wá òde àròbùtò mẹ́ta. Kọ̀bá àjọ ọmọ kéwú kọ̀bá àjẹ́ àfáà mi kọ́dà kọjọ́ ọmọ kéwú àfáà mi ọmọ kéwú àfáà kẹ́ inú àwọn àfáà tí ń bẹ lónìí ní gbogbo ilẹ̀ Yorùbá àbí gbogbo Nàìjíríà ọmọ kéwú àfáà kẹ́ tó bá fi ẹnu ẹ̀gàn pé Sheikh Adam yóò hùn torí Sheikh Adam dákọ̀ àfáà rẹ̀ farabalẹ̀ àfáà bàbá dákọ̀ àfáà rẹ̀ bàbá ó sì yẹ̀yẹ́ àfáà kan ní gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ ń gbé wọn tán ni kọ́lé èyí tí ò tó bẹ̀ Sheikh Adam gbé sí skéèlì èyí tí ọ̀gbọ́n lárúbáwá bàbá bá rọ lárúbáwá wọn lọ́wọ́ rẹ̀ rí ntọ́kọ rẹ̀ ẹni ó dá wákà Sheikh Adam sọ wákà rẹ̀ ó sọ Yorùbá rẹ̀ di lárúbáwá ọlọ́wọ́ rẹ̀ rí. ẹ dákun ẹ sọ fún mi ọmọ àfáà wo ni ó pè Sheikh Adam yẹ sábà wọn àtọ́ dákọ̀ àfáà rẹ̀ ó fún sú àfáà rẹ̀ ní kò yẹ̀yẹ́ àfáà rẹ̀ ìwọ àṣẹ wá yẹ̀yẹ́ rẹ̀ á ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ̀ á ṣe yẹ̀yẹ́ ẹlẹ́kéwù rẹ̀ kọ́lọ́wọ́ ní bí ọ yóò máa hàn lára rẹ̀ bọ́ ọba máa kéwù gbogbo tó bá wò lè mà yọ́ máa hàn lára rẹ̀ wípé ègún kan ń bẹ lérí rẹ̀. Sheikh Adam ò légún kankan òun ló jẹ́ márkàsì orí bó ti rí. Alhamdulillah. Òun ló jí orí bó ti rí. Bàbá Sheikh Kamal